وليتك تلو الآيات مريرة وليتك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك ميرون وبيني وبين العالمين خراب إذا صاء منك الود فلكل عين فكل الذي فوق ترابي تراب نحن بالله عزنا لا بمال ومنصب كل من رام ذلنا حسبنا الله والنبي صلى الله عليه وسلم. إن قومي تجمعوا وبقتلي تحدثوا لا أبالي بجمعهم كل جمع مؤنث فدعا ربه أني مغلوب فانتصر سيهزم الجمع ويولون الدبر صدق الله مولانا العظيم. الله أكبر. kíkí ọlọ́run àti tànà Muhammad sallallahu alayhi wa sallam. òun ni mo fi kí ìjókòó àwọn àgbàlagbà gbogbo àwọn bàbá wa imam ní ìjókòó olúwa kó dákun kó já rí yín pẹ́. àmín. ọláyìí tí àná Muhammad ní ọ̀dọ̀ ọlọ́run. àmín ya Allah. gbogbo àwọn bàbá wa ní akí kólúwa kí ó dákun kí ó bá wa kí yín. àmín bẹ́ẹ̀ ni ya mo Allah. kí kẹlẹ́ afáwà gbà fadilatu sheikh Abdul Kabir afunkulola baba mínísítà adamallahu ayatahu. baba aláṣeyọrí àpadà sí ibú àti tìgbàlá ìdá ọlọ́run má fi kàn yín láyéláyé. àmín. ó kí kẹlẹ́ bàbá wa gbà bàbá ọlọ́run kó jẹ́ ká rí yín pẹ́. àmín. kẹlẹ́ bàbá wa gbà alikatibi Ya ọlọ́run já Allah rí yín ayatahu. pẹ́. bàbá wa gbà Àmín. oníwìrìdí adamallahu bàbá wa ayatahu. gbà bàbá wa imam high court bàbá wa nígèrè lu àkójẹ ká rí yín pẹ́. àmín. kẹlẹ́ bàbá mi àgbà ọlọ́run kó dá kókó má fi yín lẹ̀ láyéláyé bí Muhammadin wa alihi. àmín. bàbá wa gbà ó ní ṣòfò bàbá wa gbà Khalifa Olúnládé Adamallahu torí ayatahu. àsìkò kádàkùn mo fi bàbá mínísítà mo fi kí gbogbo òjòkó gbogbo ẹ̀yin yá wa náà ní àpapọ̀ mo kí yín Bintu Tọ́lábà salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. sọlíà ahalali kamali Allahu alayhi wa sallam. linabi báyìí jamali mani awa kulali maali kọ́dìrú mazala ali ya Muhammadu Allahu kọ́dìrú alayhi wa sallam. ali mufakham daima sami mukaram jahu mu'azzam waju faqali lali waju badiru munawwar jalama ansha wa sawar rasu misiko wa amba sha'ruhu daji layali ya imam al-anbiya'i ya mala zaliatiki ya siro jali awliya'i damali fikati soli ya Muhammadu ya Muhammadu ya Muhammadu ya Muhammadu ya Bibi ya Muhammadu kunto bibi wa ajirni billahi bi inna awzari zikoli
anabi mami armi yahu anabi 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 muhammadu sọlí ala muhammadin zili amudi sọlí ala muhammadin zili amudi muhammadu sọlí ala muhammadin zili amudi ya rasulallah sọlí ala muhammadin ali amuduli lai ala ala amudamurini akala sofi adai baba minista amadu wale amudu minama anabi adikasona bi khairi anbiya Allah Muhammadu 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 anabi Muhammadu sayyidi kulli khalqi awalu khalqi lainu amadi anabi asili wa sayyidi kulli sayyidi kidima tanaba qabulati nilijasadi Muhammadu fahuwa liwalide wa walade qad kana min nuri nabi yele kullu ali ulumene kalgo wa sufulu anabi falikano fario wanabi yo asilu wallahi laysa lahu fil alamina mithlu wala mo yazal nur nabi yakmalu anabi min sayyidi li sayyidi yantakilu كأنه فوق الجبين ماشي على النبي يراه ما يأكل من لا يأكل الله محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم síwájú díẹ̀ alánàbíyé adélé anamé sọlá tó rọ́bẹ̀ máa sàlámé alábẹ́bẹ́ kàyé alábàdí ṣùfúfì bánilé kòtò fèé. لذل أمام ذاك النبي العاشمي ذاك العلي عادت الله ذاك الرفيع كوز المنيع ذاك الشفيع يوم القيامة البقوي عين الجمال الخليفة عين الجمال كتب الجلال كتب يا ربي كافر
yobe waseto yobe wakeshe boko yobe wakefere azame akeke monana fekamutinana wakifiri khanana bezale mame dina libalaya wafuta alanaya jamalia toya sobola salame warezokela naya ba ilibaraya endalimanaya osobal ya rasulallah rasulallah ese táwọn ìyàwó lè náwó fún ànábì ṣebí jọ istikilali lawa ẹjẹ àdìgẹlẹ ẹsẹ wa fún ànábì ya rasulallah ya rasulallah sayyidil wujudi rasulallah ya kayyum maulana rasulallah Muhammad rasulallah ya Mustafa sayyid ya nura nure ya nura nure loda oda oda da oda ya nura nure ya nura nure loda oda oda da oda ya nura nure ya nura nure loda oda oda da Muhammad inane amenta da kuriji anen bili salame masaji tada mu ajara alibakari bidame abu abati umi tuli ko ikazi mase wa awma dalba kufi kalima imene idome kola mutu zonnata ma aya zalama ila anishta kati kodama o dora me warame washata min shagami asha o watowa atali jarati kasha motira bale adame ya rabbi bil mustafa maliki maqasidana magfirana mamago ya wasi aligame allahumma salli ala muhammad ya wasi alisani salli ala muhammad والخلق العظيم اللهم صل على محمد صلى عليه الله في سائر الأوقات اللهم صل على محمد صلى عليه الله بعدد النبات اللهم صل على محمد اللهم صل على محمد صل على محمد اللهم صل يا ربنا وسلم على من هو للخلق رحمة وشفاء كيف ترقى يا الأنبياء يا سماء ما طولت يا سماء لم يساوك في ولاك وقد لسنا منك دونه وسناء إنما مثل صفاتك للناس كما مثل النجوم للماء أنت مصباح كل فضل فما تسلو إلا أن ضوئك الأدواء يا ربنا وسلم على ما هو للخلق رحمة وشفاء اللهم صل على محمد وآله وصحبه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أفوالي أميني صلى الله عليه وسلم صاد الله شرفا آمين والبركة آمين بحرمة سيد الوجود صلى الله عليه وسلم
ọba tí ó ti fún yín ní tá a fi ń lo ìgbà pé iná ní tẹríba ọlọ́mọ àmọ́ kúrò ń bẹ láéláé. àmín. ẹ jẹ́ kálẹ̀ àmì ní ojú òkú kó lè ṣe àmì bẹ́ẹ̀ tí ń lọ jòkó ní ẹ mú 5,000 fọmọ yìí. ẹ mú fún. naam. èèyàn ti wá. mo kí ìwọlé alhaja wa.